agbẹnusọ àwọn agbésùmọ̀mí ti sọ̀rọ̀ síta o. Ọ̀gá àwọn agbésùmọ̀mí káfàtà lórílẹ̀‐èdè Nàìjíríà ó mọ̀ ti sọ̀rọ̀ síta. Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí kẹ́ẹ̀tún wá gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu Sheikh Gumi. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Sheikh Gumi òun gan ni agbẹnusọ fún àwọn agbésùmọ̀mí àwọn Boko Haram àwọn ajínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà. Jìnnìjìnnì ti wá bá Sheikh Gumi o. Kódà Sheikh Gumi ò rórun sùn mọ́ láti alẹ́ àná táwọn ìjọba Amẹ́ríkà ìyún tàwọn Donald Trump àwọn ọmọ ológun Amẹ́ríkà tí wọ́n ti yabo Sokoto níbi tí wọ́n ti fi ẹ̀mí àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé àwọn Boko Haram tí wọ́n ti fi ẹ̀mí wọn ṣòfò tí wọ́n ti pa wọ́n yànnàyànnà. Wọ́n ní àárọ̀ yìí kódà Sheikh Gumi ò tiẹ̀ jẹ́ kílẹ̀ ṣú kò jẹ́ kí ilẹ̀ mọ́ tó fi bọ́ síta tó fi wá ń sọ̀rọ̀. Sheikh Gumi ọmọgbèta o. Ẹ̀yin èèyàn ẹ bá ń pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kó kanra alé kó kanra oko kẹ́ súnmọ́ bí kẹ́ wá nǹkan fìdílé kẹ́ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Sheikh Gumi. Wọ́n ní Sheikh Gumi ò rórun sùn o. Ṣe ló ti jáde sọ̀tọ̀ ó ti jáde sọ̀rọ̀ o. Ó ní wàhálà ńlá lélẹ́yìí ọ̀rọ̀ tí ìjọba Nàìjíríà tí ó fi lé àwọn Amẹ́ríkà lọ́wọ́ yìí ó ní yóò lẹ́yìn o. Kódà Sheikh Gumi ní wèrè mọ̀kọ́ la fi ń wo wèrè kò mọ̀ yẹ ká máa fi wèrè wo wèrè lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí yìí torí bẹ́ẹ̀ ṣe ní káwọn ọmọ ológun Amẹ́ríkà kí wọ́n wá sórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n máa pa àwọn agbésùmọ̀mí yìí ó ní iná wàhálà lẹ́tún tàn yìí ó ní wàhálà òun lẹ́tún fà lọ́wọ́ yìí torí àwọn agbésùmọ̀mí yìí wọn mọ̀ ní sinmi wàhálà ṣíṣe wọn ní sinmi èèyàn jíjí gbé wọn sì ní sinmi èèyàn pípa ẹ̀yìn èèyàn sọ̀rọ̀ ló ń jáde lẹ́nu Sheikh Gumi yìí ṣé ọ̀rọ̀ tó yẹ kí Sheikh Gumi máa sọ jáde ni Sheikh Gumi ń sọ jáde yìí lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ẹ̀bà sì gbàgbé àwọn ọ̀kọlù tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí táwọn agbésùmọ̀mí àwọn Boko Haram yìí tí wọ́n tún lọ ń pa àwọn èèyàn Sheikh Gumi ò mọ̀ rí nǹkan sọ sí i àbí ṣé ká sọ wípé Sheikh Gumi yìí gan ó lọ́wọ́ níbi ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí yìí àbí ṣóun gangan ni ọ̀gá àwọn agbésùmọ̀mí yìí ni nítorí ọ̀rọ̀ Gumi yìí ó ti wá lágbára báyìí o ó ti ń lágbára báyìí o. Sheikh Gumi ó ti sọ fún ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ìyún Bọ́lá Ahmed Tinubu ó ní ká ẹ tètè kìlọ̀ fáwọn ọmọ ológun Amẹ́ríkà kí wọ́n jáwọ́ o torí wàhálà ńlá lẹ̀ ń taná sí yìí o. Ó ní tí ìlú kankan yóò bá tiẹ̀ gbèjà orílẹ̀‐èdè Nàìjíríà ó ní kì í ṣe t'Amẹ́ríkà ó ní èwo ni k'Amẹ́ríkà wá máa gbèjà wà lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kí ló kan Amẹ́ríkà ń bẹ̀ ó ní táwọn ìlú kan ó bá tiẹ̀ wà gbèjà ó ní àwọn ìlú bíi China ló yẹ kó dìde sí wa kì í ṣe Amẹ́ríkà ọ̀rọ̀ rúnrún ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín China tó jẹ́ pé ohun àlùmọ́nì wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí gan ni wọ́n ń tojú bọ̀ torí ẹ̀ ni wọ́n ṣe é ṣe bí páwọn fẹ́ ràn wá lọ́wọ́ kí wọ́n lè gba gbogbo ń ta ní gbogbo ń ta gbójúlé lórílẹ̀‐èdè Nàìjíríà làwọn China yìí ṣe ń dìde bíi pé wọ́n fẹ́ ràn wá lọ́wọ́ kódà ó tún dárúkọ Turkey ó dárúkọ Pakistan ó ní àwọn ìlú tó yẹ kó ràn wá lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lélẹ́yìí ẹ̀yin èèyàn ẹ bá ń pín fọ́nrán yìí o ẹ bá ń pín lógúnlógún ẹ bá ń pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kẹ́sì mọ́ bá mi fi èròǹgbà yín kẹ́ mọ́ bá mi fi hàn ní abala àríwísí tẹ́ ẹ bá gbàgbé Sheikh Gumi yìí tó fi fọ́nrán kan síta ní nǹkan bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tó ń sọ wípé òun lọ mọ́ ń bá àwọn agbésùmọ̀mí yìí òun lọ mọ́ ń bá wọn ṣèpàdé àbí káwọ́ lè sọ wípé Sheikh Gumi gan ló wà ń di ọ̀rọ̀ àwọn Boko Haram lórílẹ̀‐èdè Nàìjíríà ni àbí ẹ̀yin èèyàn ìhà wo ló kọ sí yín lọ́dọ̀ tí yín bẹ̀rù ìhà tó bá kọ sí yín ẹ dákun ẹ mọ́ bá mi fi sí abala àríwísí nítorí àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu Gumi yìí kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kí ó mọ jáde lẹ́nu èèyàn lẹ́nu ọmọ Nàìjíríà rere
àbí ká sọ wípé báwọn agbésùmọ̀mí ṣe ń pààyàn tí wọ́n ń jíyàn gbé tí wọ́n sì ń gbà ránsọ́ọ̀mù lọ́wọ́ àwọn èèyàn ṣé ó ń dùn mọ́ Sheikh Gumi nínú ni àbí ṣé wọ́n jọ ń pín owó yìí ni ẹ̀yin èèyàn ẹ mọ̀ bá mi fi èròǹgbà tiyín ìhà tó bá kọ sí yín níbi tẹ́yìn wà bẹ̀rùn ẹ mọ̀ bá mi fi sí abala àríwísí. Sheikh Gumi tó ju fọ́nrán yìí ta ó ní òun lọ mọ́ ń bá àwọn agbésùmọ̀mí òun lọ mọ́ ń bá wọn ṣèpàdé wípé iyì tí orílẹ̀-èdè Nàìjíríà fi wèrè wo wèrè yìí ó ní kì í ṣe lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí o ó ní ẹ má fi wèrè wo wèrè o torí tẹ́ ẹ bá fi wèrè wo wèrè wèrè kan ju wèrè kan lọ o ṣé ká wá sọ pé wèrè àwọn agbésùmọ̀mí ju wèrè ti Nàìjíríà lọ bí Ọlọ́run o àfikọ́ lòun ó gbà wá lórílẹ̀-èdè Nàìjíríà. Sheikh Gumi ó ní peaceful negotiation ló yẹ ká mọ bá àwọn agbésùmọ̀mí yìí ló yẹ ká mọ bá wọn ṣe peaceful negotiation bíi ti bó o àwọn tí ń pa àwọn èèyàn wa tí wọ́n ń jí àwọn ọmọ iléèwé tí wọ́n ń jí wọn gbé owó tó jẹ́ pé àágò la fi ń rí wọn wọ́n sì tún gbà lọ́wọ́ wa kó tó lè mọ fi àwọn èèyàn wa lẹ̀. Gumi wá ń sọ̀rọ̀ rírùn ní sọ ọ́ lẹ́nu wípé peaceful negotiation ni ẹ̀yin èèyàn nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Gumi wá sọ̀rọ̀ síta nípa ìkọlù tó ṣẹlẹ̀ ní alẹ́ àná ní alẹ́ kérésì níbi tí àwọn ọmọ ológun Amẹ́ríkà tí wọ́n ti lọ kojú àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Sokoto kódà wọ́n ní àkọ́kán báyìí ni wọ́n ti ń ju bọ́ǹbù wọ́n ní wọ́n pa wọ́n o ẹ̀mí wọn gbọ̀n gbogbo ibi ibùba wọn báyìí ni bọ́ǹbù sun níná wọ́n sì ní àwọn àgbègbè kan náà tún bẹ lẹ́gbẹ̀ẹ́bẹ̀ tó yẹ pé ìṣọwọ́ ìkọlù yìí ó tún kàn wọ́n bẹ́ẹ̀ náà. ẹ̀yin èèyàn Gumi wá sọ̀rọ̀ síta láàárọ̀ yìí ní sọ̀rọ̀ rúnrún lẹ́nu wípé Amẹ́ríkà kọ́ ló yẹ kó dìde sí wa wípé àwọn ìlú bíi China Turkey àwọn Pakistan ló yẹ kó dìde sí orílẹ̀-èdè Nàìjíríà oní wàhálà ni a ṣẹ̀ṣẹ̀ wá ń tọwọ́ bọ̀ yìí pẹ̀lú bá ṣe ń pa àwọn agbésùmọ̀mí àwọn Boko Haram kí wá ní ká ṣe fún wọn ṣé ká mọ fọwọ́ ra wọn lórí ni àwọn tí ń pa àwọn èèyàn wa tí wọ́n ń sọ àwọn obìnrin dopó ọ̀sán gangan tí wọ́n ń sọ ọkọ di aláìláya mọ́ tí wọ́n ń sọ àwọn mọ̀lẹ́bí tí wọ́n ń sọ wọ́n sínú ìbànújẹ́ àwọn tí wọ́n ń sọ oríṣiríṣi àwọn ọmọ ni wọ́n ti sọ dẹni tí ò lẹ́bí tí ò ní bàbá tí ò ní ìyá tí ò lára kankan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ wá ní kò yẹ kí a ṣe ìkọlù yìí ká ṣe é sí wọn kò yẹ káwọn ọmọ ológun Amẹ́ríkà kí wọ́n lọ mọ́ pa wọ́n nífọ̀nàfọ̀nṣo àfikọ́ lọ́wọ́ gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin èèyàn ẹ mọ bá mi fi èròǹgbà yín ẹ mọ bá mi fi sí abala àríwísí ohun tẹ́ ẹ rí sí ohun tẹ́ ẹ lè sọ sí ohun tí Gumi tó sọ lẹ́nu yìí sí ọ̀rọ̀ tó yẹ kí Gumi sọ lẹ́nu ni Gumi sọ lẹ́nu yìí ni àbí èròǹgbà yín ẹ mọ bá mi fi hàn ní abala àríwísí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá lórí ìkànnì yìí wípé àwọn ò ní jẹ́ kí etí yín kí ó di sí bó bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà wípé bó bá ṣe ń lọ báyìí ní àmọ́ mu wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Àdàbà tẹlifíṣàn ohun tó bó bá ṣe ń ṣẹlẹ̀ gan báyìí ni a ṣe mọ̀ jù sí etí ìgbọ̀nyín. Fún ìwọ tó bá ń pàdé ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ ó yá bá mi tẹ follow button kí o sì rí i pé o pín fọ́nrán yìí o pín káàkiri kó kan ara lé kó kan ara oko. ọ̀rọ̀ tí Gumi sọ yìí lórí ìkọlù tó ṣẹlẹ̀ ní alẹ́ kérésì yìí àná tó ní kò yẹ kí àwọn ọmọ ológun Amẹ́ríkà kí wọ́n tiẹ̀ yọjú rárá kí ló ìhàwó ló kọ sí yín ní ẹ̀bá àtọ̀dọ̀. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Awon International Limited níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Awon fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Awon International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Awon International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù
tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 blood tonic èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi, ìjábọ̀ tẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid èyí tá a mọ̀ sí oyún ìju. Ikùn rẹ̀ gbẹ́lú yìí, wọ́n á máa rò bóyá máa tó bí ni, kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn lọ́jà ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. Àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. Iléeṣẹ́ wa X2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex, New Garage Ìbàdàn. Àtẹ̀káwa tó wà ní Assurance Royal Plaza, Asolẹ̀ Ìbàdàn. Ẹ pè wá láti request pé èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.